Tinubu ṣé empowerment lẹ ṣe fáwọn èèyàn yìí àbí kí lápẹlẹ tí ẹ ń ṣe yìí kẹlẹ sọ wípé you are serving the people àbí báwo èyí tí Tinubu ń ṣò tó ń lọ́wọ́ ká kámẹ́rà táwọn sójà dó tí wọ́n pín oúnjẹ káàkiri èyí tí àwọn èèyàn ládùúgbò àwọn tí ò rí jẹ tí ò rí mu gẹ ládùúgbò tẹ́ pé iṣẹ́ wọn kàn án mánéjì èyí tí wọ́n ń ṣe ládùúgbò káàkiri ni tí wọ́n sọ di international. ṣé bí Nigerians ṣàṣefẹ́ mọ́ bá lọ rèé? Is this what we will continue to do as a nation? ṣé bí Nigerians bá ṣe fẹ́ continue náà rèé? táwọn olóṣèlú tí wọ́n máa gbá wa bí bọ́ọ̀ tí wọ́n máa fi wá ṣe olóṣèlú wọn. Are you ready to turn your creativity into power? Welcome to Kijipa Film and AI Academy, where talent meets technology. We train you in acting, directing, script writing, and professional film production, giving you the skills to dominate the screen. We don't stop there. Step into the future with our AI filmmaking masterclass. Learn AI image and video generation and gain access to over 300 free AI image and video prompts to boost your creativity instantly. This is not just a school, it's a movement. Click the link below to get started. Imagine fídíò yìí ibi tí Seyi Tinubu ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí títí ń pín ráìsì tí wọ́n sì ya fọ́tò bàbá rẹ̀ sí gbogbo ẹ̀ tí wọ́n pín ráìsì wọ́n pín oúnjẹ fún àwọn èèyàn ní north oúnjẹ sínú ni bóyá kan ni. This is the level ibi tí poverty tí wọ́n fi poverty báyìí àwọn èèyàn jẹ́ dé nìkan. Kí ló dé tí ẹ̀yin ò ṣe pọ́lísì tó máa jẹ́ kí àwọn èèyàn lè mọ rí oúnjẹ jẹ fúnra wọn tí èsè pé ilé ìmọ̀dá náà fò kan lọ fáwọn èèyàn? Táwọn ẹlẹ́sìn àwọn religious leaders àwọn mùsùlùmí ní Christian ní gbàgbọ́ wa sásùn tí wọ́n máa fi religion tí wọ́n fi máa divide wa tí wọ́n máa fi vulnerability wa tí wọ́n fi máa take advantage wa. Wọ́n ní kíjì ìpàdánù oúnjẹ ó fẹ́ fáwọn èèyàn lóúnjẹ ládùúgbò ó wá gbé kámẹ́rà ó wá ṣe kíní kan ṣé kìí ṣe madness nìyẹn. Àmọ́ torí pé àwọn fi ṣe campaign wọ́n fẹ́ dá lójú àwọn èèyàn dandan ni káwọn èèyàn rí fọ́tò bàbá rẹ̀ lórí oúnjẹ tí wọ́n ń pín. Wọ́n mess pẹ̀lú ọpọlọ àwọn èèyàn. They are just doing all these things to keep people in a perpetual state of poverty. Lẹ́yìn táìmù àwẹ̀ táìmù election náà tún máa ń ṣe àwọn olóṣèlú ó ṣe tí wọ́n ní táìmù election àwọn olówó tó pera wọn ní mùsùlùmí tó pera wọn láàfáà àwọn ó ṣe tí wọ́n ní táìmù àwẹ̀. Is this a country? Ọ̀rọ̀ Yorùbá wuyì káàkiri àgbáyé ẹ má jà tójú àṣà mọ́lẹ̀ ń ṣe ni ẹja gbéga ọmọ Yorùbá ni mí Odùduwà ni bàbá mi wọn ò jẹ́ fọwọ́ òsì ju èlé bàbá tó bí mi lọ́wọ́. Ìràpadà ọmọ Yorùbá àtúbà wà kúròkú. Ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo ṣèbà ọmọdé mo ṣèbà gbogbo mo kí gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátá nílé lóko lẹ́yìn òde gbogbo bí tí ẹ tún ti láǹfààní látún ti máa gbọ́ mi lórí ètò tá a pè ní Ìràpadà ọmọ Yorùbá àtùpà ògbọ́dọ̀ kú ṣàlàáfíà nígbà gbogbo ọmọ kí wa ní kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe ọmọọba Adéọlá Adéyẹyè Kíjípà ọ̀rọ̀ òun náà ló kọ tèmi èmi amọ́lẹ́bí lọmọ bíbí wọn nídìí Ọ̀ṣun ọmọ àrùwò oníbù ẹja kìkì ọ̀kasà ní ilẹ̀ ẹ̀bẹ̀ mi lọmọ Bálùfọ̀n aláyé mọ̀rẹ́ ọmọ onílẹ̀ kẹyìn ọmọ onílẹ̀ kẹsẹ̀gì èmi lọmọ aláṣọ mẹ́ta mọ̀fìn ọ̀kan ṣe rómi ọ̀kan ṣe wọ̀ mí ẹ̀kẹta ló ń ṣe bó lè rómi bó lè wọ̀ mí sáà tẹ̀ mójú mi dóde. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ tó gbomijé lójú gbogbo àwọn ọmọ Nàìjíríà ní tá bá ní àròjinlẹ̀. Kí n tó sọ ọ̀rọ̀ yẹn ẹ já jọ wo fídíò yìí. Seyi Tinubu mo ń dojú ọ̀rọ̀ yìí
mò ń dákọ yín. Ṣé bí Nigerians ṣàṣefẹ́ mọ́ bá lọ rèé? Is this what we will continue to do as a nation? Ṣé bí Nigerians bá ṣe fẹ́ continue náà rèé? Táwọn olóṣèlú tí wọ́n máa gbá wa bí bọ́ọ̀ tí wọ́n máa fi wá ṣe bó ṣe wù wọ́n. Táwọn ẹlẹ́sìn àwọn religious leaders àwọn Mùsùlùmí ní Christian ní gbàgbọ́ wa sásùn tí wọ́n máa fi religion tí wọ́n fi máa divide wa, tí wọ́n máa fi vulnerability wa, tí wọ́n fi máa take advantage wa. Imagine fídíò yìí ibi tí Seyi Tinubu ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí títí ń pín ráìsì tí wọ́n sì ya fọ́tò bàbá rẹ̀ sí gbogbo ẹ̀ tí wọ́n pín ráìsì wọ́n pín oúnjẹ fún àwọn èèyàn ní north, oúnjẹ ìsínú ni bóyá kan ni. This is the level ibi tí poverty tí wọ́n fi poverty báyé àwọn èèyàn jẹ́ dé ní country. Àwọn olóṣèlú tó bá ti dìbò tán wọ́n lọ for another 4 years ẹ̀ ní rí wọn, wọ́n fi àjẹ àwọn èèyàn with their policies, with everything, wọ́n fi àjẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Tásìkò election bá ti wá ń súnmọ́ wọ́n tún wá gbé ráìsì jáde, wọ́n kówó jáde. Are we so daft dé wípé àwa lè dánú rò láti mọ̀ wípé àwọn olóṣèlú yìí they are just here lákàntí máa mess pẹ̀lú ọpọlọ àwọn èèyàn. Seyi Tinubu ṣé empowerment lẹ́ ń ṣe fáwọn èèyàn yìí àbí kí lápẹ́lẹ̀ tí ẹ̀ ń ṣe yìí? Kẹ́ lè sọ wípé you are serving the people àbí báwo? Ìtí Tinubu ń ṣò tó ń tọ́wọ́ ká kámẹ́rà táwọn sójà dúró tí wọ́n pín oúnjẹ káàkiri. Ìtí àwọn èèyàn ládùúgbò, àwọn tí ò rí jẹ tí ò rí mu gẹ́ ládùúgbò jẹ́ pé iṣẹ́ wọn kàn án manage. Ìtí wọ́n ń ṣe ládùúgbò káàkiri ni tẹ́wọ́n sọ di international kìíní. Ìtí wàwà yìí ń ṣe ládùúgbò ni tákàn dáná láì gbé kámẹ́rà. Báwo lẹ ṣe dáná ẹgbẹ́ dáná oúnjẹ fáwọn èèyàn wá gbé kámẹ́rà wá ẹ fojú àwọn èèyàn hàn káàkiri torí pé fẹ́ fún wọn lóúnjẹ tí oúnjẹ. Èyí táwọn irú àwa yìí ń ṣe káàkiri ni. Ṣùgbọ́n kò nítumọ̀, it is not what you do and bring camera. Káwá ní kíjì ìpàdánù oúnjẹ ó fẹ́ fáwọn èèyàn lóúnjẹ ládùúgbò ó wá gbé kámẹ́rà ó wá ṣe kíní kan, ṣé kìí ṣe madness nìyẹn? Àmọ́ torí pé àwọn fi ṣe campaign wọ́n fẹ́ dá lójú àwọn èèyàn, dandan ni káwọn èèyàn rí fọ́tò bàbá rẹ̀ lórí oúnjẹ tí wọ́n ń pín. Wọ́n mess pẹ̀lú ọpọlọ àwọn èèyàn. Àwọn èèyàn wa ló sì mọ́ dùnnú, wọ́n mọ̀ pariwo, wọ́n mọ̀ rẹ́rìn, wọ́n ẹ̀yà Tinubu bàbá o. Tinubu is the president. Ó fi ń ṣiṣẹ́ láti recruit ọmọ ẹ̀ Seyi Tinubu to become the next governor of Lagos State. Ṣé tí Seyi bá di governor of Lagos State wọ́n sọ wọ́n pín ráìsì káàkiri náà ni? They can never change. It is the same thing. Old wine in a new bottle, even in the same bottle. Is this what we are asking from you people? Kí ló dé tí ẹ̀yin ò ṣe policy tó máa jẹ́ kí àwọn èèyàn lè máa rí oúnjẹ jẹ fúnra wọn tí ẹ ṣe pé yìí lẹ́mọ̀ dáná òfò kan lọ fáwọn èèyàn? Àmọ́ ní tí gbogbo wọn máa ń ṣe nìyẹn. Àtolóṣèlú ni o, àtàwọn religious kìnnìkan ni o, tán ti fi ẹ̀sìn dá ọpọlọ wọn rú. This is what they do, especially nínú mọ́ọ̀tì Ramadan. From ìbẹ̀rẹ̀ ọdún títí tí ó fi dé oṣù Ramadan, wọn ò ráyè ṣe gbogbo yẹn, wọn ò sábà ṣe, wọn ojú àánú ò sí gbà náà. But suddenly táwọn bá ti dé báyìí, gbogbo àwọn èèyàn ti dé ní eré. Torí pé àwọn àfáà sọ fún ọ pé ní àwẹ̀ ládá tí wọ́n gbà ní àwẹ̀ mọ́ times 2 àbí times 10 ládá tán ti ń gbàbọ̀ káwẹ̀ tó dé. Inú Ramadan lẹ́wà mọ́ káwọn èèyàn lójú àánú, wọ́n wá ra míìkì jọ, wọ́n ra ráìsì jọ, wọ́n máa míìkì mẹ́ta láwọn èèyàn lọ́wọ́. Ráìsì abọ́ kọ̀ọ̀kan, ráìsì abọ́ méjì kan lè fi jẹ sàárì, kan lè fi sínú. Sórí wọn ò pé ni, kí ló ń ṣe wá?
lẹ́yìn tí Ramadan ìbá lọ ní ìsìn táwọn ẹ̀wọ̀n bá tán yìí ní ìsìn ẹtúmọ̀ owó olówó mélòó ni ó jáde tó ló pín oúnjẹ káàkiri fáwọn èèyàn. They are just doing all these things to keep people in a perpetual state of poverty. Lẹ́yìn táìmù àwẹ̀ táìmù election náà tún máa ń ṣe àwọn olóṣèlú ó ṣe tí wọ́n ní táìmù election àwọn olówó tó pera wọn ní mùsùlùmí tó pera wọn láàfáà àwọn ó ṣe tí wọ́n ní táìmù àwẹ̀. Is this a country? Níjọ́ wo lẹ́yìn ti rí wọn ní outside country láwọn ìlú tẹ́yìn ń travel lọ yẹn gbogbo ìlú Seyi Tinubu pẹ́sidẹ̀ntì gbogbo ẹ̀yin olóṣèlú wa pátá gbogbo country tẹ́yìn ń travel lọ yẹn ìjọ́ wo lẹ́ ti rí kí wọ́n gbé oúnjẹ kí wọ́n dáná bí Seyi Tinubu ṣe dáná yìí káwá pìrìntì káwá gbóúnjẹ yẹn báyìí káwá mọ̀ pín fáwọn èèyàn lójú títì àbí káwá gbé oúnjẹ yẹn kálọ́mọ fáwọn èèyàn ló jẹ́ ká mọ̀ ya kámẹ́rà láti jọ́ tẹ̀ ti ń travel out country wo lẹ́ ti rí tí wọ́n ń ṣerú ẹ̀. Àmọ́ àwọn tí ò gbọ́n náà tó wá jẹ́ wọ́n ní èèyàn dáadáa ni in fact ó jẹba rí aláàánú mẹ̀kúnnù ni àwọn wo ló sọ àwọn èèyàn di mẹ̀kúnnù already àwọn wo ni wọ́n fi pọ́lísì sọ àwọn èèyàn dolòṣì àwọn wo ni wọ́n sọ àwọn èèyàn dẹ́ tí ò lè ró jẹjẹ wọ́n wá sọ àwọn èèyàn dẹ́ tí ò lè ró jẹjẹ wọ́n tún wá come back in return láti wá fún àwọn tí wọ́n sọ di olòṣì láti fún wọn lóúnjẹ. Hospital ó bàjẹ́ sí kò sí infrastructure tó dáa kò sómi kò sóúnjẹ kò sí kan mosque ń dàgbà sí lójoojúmọ́ church ń dàgbà sí lójoojúmọ́ àdẹ̀lá fẹ́ grow alẹ́ go out of poverty. How do we come out of that poverty? When we are busy building mosques and churches and our hospitals are down, we are busy building mosques and churches and our schools are down. We are busy building mosques and churches and our offices are down. No technological centers. Kò síbi tí ó lè sọ pé òkè ibi báyìí ni wọ́n ti ń kọ́ àwọn èèyàn ní technology, ibi tí wọ́n ti ń ṣe kíní kan ní, ibi tí wọ́n ti ń ṣe gbá ní kò sí, ibi tí wọ́n ti ń kọ́ àwọn èèyàn ní formal education tó dúró déédéé ní kò sí. Kò sí iṣẹ́ pé òkè skill acquisition center ní kò sí. Gbogbo ilé ìwòsàn pátápátá ó dẹnu kọlẹ̀. A máa ń lo 1 billion láti kọ́ mosque, ẹ̀ ń lo 300 million 500 million láti kọ́ church. Ìjọ́ wo la tó fẹ́ gbọ́n? Seyi Tinubu wá di sáfà tí ń sàbò oúnjẹ fáwọn èèyàn. Mo rí kíná ti pọ́kọ̀ dìdìrín eléyìí náà lẹ́gẹ́ ní àmì àbí kí ló pera rẹ̀ tán láwọn jáde lọ pín oúnjẹ Ramadan in the name of Seyi Tinubu. Mo rí fídíò tiẹ̀ náà ajé kan àwọn baálé ilé àwọn ìyálé ilé onílé ọlọ́nà wọ́n wà jáde àwọn náà wà tó sórí ìlà torí pé wọ́n fẹ́ gba ráìsì abọ́ kan tí wọ́n ti sè wọ́n fẹ́ gba ráìsì abọ́ kan tí wọ́n fi sínú nígbà tí ò sí tí wọ́n jẹ ńlé ẹ̀yin ìjọba ẹ̀yin inú ọlọ́nu gbogbo ẹ̀yin olóṣèlú wa pátápátá ẹ̀yin inú ọlọ́nu kai is this how we will continue and we say we want a good Nigeria? It is well. It is well. Tó bá wù wá ká jára wa gbà. Tó bá wù wá ká má jára wa gbà. Let's continue to wallow in poverty as a nation and think everything will be good. Kẹ̀rù pé Olódùmarè ó sọ̀kalẹ̀ wá ràn yín lọ́wọ́. Gbogbo ẹ̀jẹ̀ ń pariwo lórúkọ Jésù. Jesus, come down and cleanse our land. God, come down and cleanse our land. Ẹ̀dúró bẹ̀ ẹ̀dùn pẹ́ ẹ̀rètí God pẹ́ ẹ̀rètí Jésù ti pẹ́. Inú òṣì olọ̀pọ̀lọpọ̀ kù sí àtàwọn ọmọdọ́mọ wọn tí wọ́n bá kọ̀ tí wọ́n bá ní làákàyè láti jára wọn gbà kìí ṣe àdúrà. It's not about prayers, kìí ṣe pé it's just thinking. Mo sọ fẹ́ nìkan ní ọkàn mọ́ sọ fún ní if the system is working, if the Nigerian system is working perfectly, 90% of the prayer points in churches will be a waste. 90% of the prayer points in mosques will be a waste. Ṣé tí ní bá dúró 24 hours tí ní ò ṣẹ́jú rárá àwọn kóòtù wájú òkú gbẹmọ pàrọ̀ ọlọ́dà kùn bí wọ́n múná dé tẹ́ bá sádọ́ ẹ̀lẹ́gbẹ̀ẹ́ báyìí ọlọ́dà wọ́n múná dé inú abí mi rẹ̀ dé kọ́lọ̀ jẹ́ wọn múná dé
kí ló kan Ọlọ́run pẹ̀lú iná? Sọ́lọ̀ ní bá ń fa wáyà wá ní àbọ́lọ̀ ní minister for power. Sọ́lọ̀ ní minister for power ní àbọ́lọ̀ ní bá ń fix iná yín, Ọlọ́run ní bá ń fix ọ̀nà yín tàbí ń pariwo kọ́lọ̀ ní wọn múnádé. Ṣé kọ́lọ̀ ní wọn múnádé ni wọ́n fi build àwọn other countries? And ẹjẹ́ ají ká ronú. Let's think and come out of poverty. The only way we can come out of poverty is when we stand as a nation, as a country. Tẹ́jẹ̀ wọ́n mọ̀ fi ẹ̀tàn, kó mọ̀ fi tàn yín. Ká mọ̀ fi wọ́n wá náírà tútù náà, ká mọ̀ fi tàn lásìkò ìdìbò. You sell your right. Wọ́n ti mú 2,000 wá 3,000 àti ráìsì. Ẹ ti tọ́jọ́ wájú yín. Ọdún mẹ́rin míì yóò tún dé, ẹ tún jí ọdún mẹ́rin míì. Tó bá tún tọ́dún mẹ́rin bá tún ti dó, ó tún mú omi wá, ẹ tún gbà pẹ̀lú oúnjẹ, ẹ tún lọ bẹ́ẹ̀. Tọ́dún mẹ́rin míì bá tún dé, ó tún ṣe bẹ́ẹ̀. Ẹ wá lẹ fẹ́ kónú poverty, ẹsẹ̀sẹ̀ bẹ̀rẹ̀. Tí dìgbà mi tẹ́lá pàdé àti pàdé mi lórí ètò tá a pè ní Àpàdé Ọmọ Yorùbá. Ọmọ Adéọlá Adéyẹyè kí Kíjípọ̀ ọ̀rọ̀ lóko tèmi bí oníkú, ẹ̀yin náà ò ní kú. Ó dìgbà kan náà. Ìràpadà Ọmọ Yorùbá àtúbà wa kúrò.